Coronavirus kòrò bí iná á fèrò sílẹ̀ pa fúnni. Ọjà kan bẹ ní gbèrí ìlà oòrùn tí gbogbo ayé ná. Gbogbo ayé ní nájà yìí torí ipò rọjú ju tara àròpin tèèyàn níwọ̀ oòrùn lọ ni. Àwọn tá Amẹ́ríkà láwùjọ àgbáyé gan mọ̀ pọ́jà tí gbogbo ayé ò lè ṣàìná ni. Àwọn ilẹ̀ bàbá mi gan nílẹ̀ olóoru tó jẹ́ pé ṣe làwa ń fi rí ká títí a ò rórí ọ̀hún rò ṣe nǹkan tó jẹ́ gidi bí ọjà táyé lè bá wa ná. Àfi káwa máa bá wọn nájà láwùjọ àgbáyé. Tẹ́ ẹ bá bi wọ́n láfíríkà wọn láwọn ò lè ṣàìnájà ìlà oòrùn. Ọjà ṣàìná tí gbogbo ayé ranjú mọ́ torí ipò rọjú ju tara àròpin tènìyàn níwọ̀ oòrùn lọ ni. Nílùú tèmi gan tí ń jẹ́ náà yìí jèrè. Àwa náà lọ́jà tiwa tó jẹ́ pé tá a bá bójútó tó bá fẹjú tán gbogbo ayé lè máa bá wa náà. Àná jèrè lórúkọ ọjà tàwa ní náà yìí jèrè. Àmọ́ dípò károko mọ́jà tàwa àná jèrè yìí kó dọjà tí gbogbo ayé lè máa bá wa náà. Ọjà ṣàìná ni gbogbo wa ranjú mọ́. Àwígbà ò lè ṣàìná jà abẹ torí ipò rọjú ìtara ìlókù lọ ni. Àṣé ẹni ègbín o ó di dandan kọ́tàn lẹ́rẹ̀ dì. Ìfà ẹ̀tù ọ̀kẹ́ méjì fífọ́ ní fọ́bọn ẹgbẹ̀rún ọ̀kẹ́. Ìfà tó fà sí ni lápò tá a fowó kàn a máa fani lápò tá à ń kówó sí yà. Tápò ẹni bá sì wá ya tán tá a mọ̀ owó ńlá lolúwa rẹ̀ ó sọnù lábọ̀ ọjà. Ọjà táyé gbogbo ayé láwọn ò lè ṣàìná yìí ti kó jombo sí gbogbo aráyé lára. Gúgúrú ọ̀ràn tí wọ́n dà sí alágbádá ká máa yán yìí àyànjó náà ni. Kóró ní kòkòrò kóró bí iná àfìròjà bí àkekèé kó sí gbogbo aráyé lára. Tó bá kó sí ni lára tán á fìrò sílẹ̀kùn ikú fọ́mọ ẹ̀dá èèyàn. Ó ti ń di tọ́rọ́ fọ́nkálé ojú tógun abẹ́lé lọ. Ogun àgbáyé lè yí ó ti dà pé wò àfi bí ìràwọ̀ ọ̀sán gangan tó yọ nílà oòrùn ni. Gbogbo ayé ní sá kíjo táráyé ń sá yìí kíjó àjùmọ̀dó mọ̀ á díjó tẹnìkan láàrin jà ni. Àmọ́ bá a ṣe ń jùmọ̀ jójó àjọpa náà kúrò bí iná yìí. Ìlú kóńkó jábélé ní ọmọ aráyé ni wọ́n tún ní a máa mú kọ̀ǹgọ́ ẹ̀ kiri. Ẹja aborí láti rírí ọmọ aráyé ti dẹja abomú kiri láàrin èrò. Bá a bá ríra wa lókè tẹ́lẹ̀ ṣẹ̀ṣẹ̀ láàyò mọ́ra wa láìsí fòyà. Àmọ́ ọ̀rọ̀ rí bẹ́ẹ̀ mọ́ o. Ọ̀rẹ́ ọwọ́ rẹ̀ dà jábọ̀wọ́ rẹ̀ ò sí mọ́. Ìgúnpá la fi ń kíra wa bá a bá fẹ́ fìfẹ́ hàn. Àti fọṣẹ fọwọ́ ọṣẹ ti tán lé ọlọ́ṣẹ àti fọwọ́ ọwọ́ ti dàlú bí ajere. Ìbọ̀wọ́ láráyé tún ń rò kiri bí mọ́kò tí ẹ bá tẹ̀ ni. Ikọ́ wá dà ìgbọ́dọ̀ wúmọ́ láwùjọ. Ẹni atábá pa lórí tó bá ilé sín pẹ́rẹ́ báyìí lè gbàbẹ̀ kú torí kò ní réèyàn tí ó ṣùgbà ẹ̀ tí ó bá bomi bíi tìgbà tẹ́lẹ̀. Wọ́n tún láàgbọ́dọ̀ péjọ jọ́sìn fílédùn àmọ́ àgádágodo gbàǹdù lẹ́nu mọ́ṣáláṣí pẹ̀lú ṣọ́ọ̀ṣì. Níbo lọ̀rọ̀ yìí ń lọ náà kò yé èèyàn. Àwọn ìjọba wa náà kúkú tako Elédùmarè torí báyé ṣe dà náà ni nítorí ti gbogbo wa ni. Ibo láyé yìí ń lọ náà. Àbẹ́yìn ò rí pé ayé yìí ń ṣàìsàn ó sì nílò ìwòsàn.